gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde. A kí yín pé ẹ kú déédéé wòye ní gbogbo ibi tí ẹ ti ń wà tẹ̀sí ń gbé wa lórílẹ̀‐èdè àgbáláyé. Ojú tó ń wà kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tó ń gbé wa kò ní di láṣẹ Èdùmàrè. Lónìí, sinimá èyí tí a mú wá sí ojúwòran yín, ó ní a pe àkọlé rẹ̀ ní Ògúnmọ́lágbé apá kejì. Fáǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ò tíì wò, ẹ lè lọ wò ó lórí Sandra Okunzuwa TV. Ibẹ̀ ni wọ́n ti ń ṣó rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ṣẹ̀ rí YouTube channel wa, ẹ jọ̀wọ́ ẹ like, ẹ share, ẹ comment. A kí yín pé ẹ kú déédéé wòye ní gbogbo ibi tí ẹ ti ń wà lórílẹ̀‐èdè àgbáláyé. Ojú tó ń wà kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tó ń gbé wa kò ní di. Ògúnmọ́lágbé apá kejì òun la mú wá fún yín. Fáǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ò tíì wò, ẹ lè lọ wò lórí Sandra Okunzuwa. Ibẹ̀ ni a ti lè rí wò. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ YouTube channel wa, ẹ jọ̀wọ́ ẹ like, ẹ share, ẹ subscribe sórí YouTube channel wa. Àwọn òṣèré tó kópa nínú rẹ̀ ní Ìtẹ̀lẹ̀ The Icon, Kẹ́mi T, Sandra Okunzuwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ló kópa nínú sinimá náà. A ò ní rí jù báyìí lọ sí ti Jímọ̀ràn ọjọ́ rẹ̀. Ire lójú owó rí, ire lójú gbogbo wọn rí. Láṣẹ Èdùmàrè, ó tún ń dàbọ̀, ó sì gbà mìíràn.